Ojúmọ́ ire ni o, ojúmọ́ ire ni. Olójúmọ́ ire ni o, ojúmọ́ ire ni. Ilẹ̀ tó máa wà léni o, ojúmọ́ ire ni. Ọ̀nà ṣí, ọ̀nà là, ojúmọ́ ire ni. Gbogbo ọmọ Yorùbá àtàtà, ojúmọ́ ire ni o, ojúmọ́ ire ni. Olójúmọ́ ire ni o, ojúmọ́ ire ni. Ilẹ̀ tó máa wà léni o, ojúmọ́ ire ni. Ọ̀nà ṣí, ọ̀nà là, ojúmọ́ ire ni. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá tá a wà nílé. From Lagos State to Ogun State, Ogun State to Oyo State, Oyo to Osun State, Osun State to Ekiti State, Ekiti State to Ondo State, Ondo State to Kwara State, Kwara State to Kogi State, to fi dé Edo State, dé Delta. Mo kí yín, ojúmọ́ ire ló mọ́ yín lénìí, ojúmọ́ aláyọ̀, ojúmọ́ ìṣẹ́gun. Àjọ rí tají jẹun ni. Aburú ò ní ṣe wá láṣẹ Olódùmarè. Mò ń bọ̀, mi ò tí ì dé. Mò ń bọ̀, ẹ fún mi ní sáàtì sáàtì. Lágbára Ọlọ́run, agbára yìí fòkòtò eré ayé yóò ní fò yín. Kì í nira fún ọjọ́ kí ọjọ́ má là. Ọjọ́ là pérégedé léni, ẹ là sówó, ẹ là sọ́mọ, ẹ là sáìkú tí í ṣe baálẹ̀ ọrọ̀. Mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tẹ́ wà l'Amẹ́ríkà ní Canada lọ́hùn. Èmi mọ̀ pé ojú oorun lẹ́wà. Ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ní dédé àsìkò yìí. Bóyá ẹ wà ń bí iṣẹ́ ni, àṣẹ là, àṣẹ lu, ẹ là ẹ lu, ẹ dẹ̀ kéré oko délé, agbára yìí fòkòtò eré ayé yìí ò ní fò yín. Ẹ ní kú sọ́nà bí èéfín láṣẹ Olódùmarè. Ẹ mọ̀mọ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sí. Aya ò ní kú mọ́ yín lórí. Bẹ́ẹ̀ náà ni ọkọ ò ní kú mọ́ yín lórí. Bẹ́ẹ̀ ni, ǹbá mọ̀ lọ s'Amẹ́ríkà, ǹbá mọ̀ lọ Canada kò ní jẹ́ ìpè yín. Níjọ́ tí ebi bá ń palẹ̀ ẹ ò ní sílé. Níjọ́ tí ebi bá ń pọ̀ náà ẹ̀ ní bá wọn rìn lọ́nà. Mo kí yín, àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá yín gbé. Ẹ̀yin lẹ wà lójú oorun àsùnjí. Àṣírí ọ̀tá yín ò ní bò láṣẹ Olódùmarè. Bó ti wù kí ọ̀tá yín ó lágbára tó, bó ti wù kí ọ̀tá yín ó ní agbára tó, àṣírí wọn ò ní bò lórí yín. Ọlọ́run yóò mọ tú àṣírí ọ̀tá lé yín lọ́wọ́ ni. Ẹ̀yin ọmọ Yorùbá, kí lẹ fẹ́? We need our nation. Ọmọ Yorùbá òye wúlewò. Orílẹ̀-èdè wa la fẹ́. Tí Ọlọ́run dẹ̀ máa gbà fún wa láìpẹ́ láì jìnà. Ṣùgbọ́n ká tó débi tá à ń lọ, àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀. Ojú wa la ó máa fi rí. Etí wa la ó máa fi gbọ́. Èrè àwọn ènìyàn ibi. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ. Ó ní búburú kan kì yóò ṣubú lù wá. Ẹ ti rí àkọlé mi. Ẹ mọ bàbá tó pè ní Ayílóge, Bánjí Ayílóge, the former YSDM, former chairman, vice chairman, Yorùbá self-determination. Based in America. Ó lè ní o, ọmọ àlè ní o. Ẹ̀yin Yorùbá náà lẹ sọ wípé ìwà ò ní fo ní wàhálẹ̀. Pé kò sí bí ènìyàn ṣe bò tó. Èébì níwà. Bó pẹ́ yóò rú jáde. Èébì ìwà Bánjí Akíntóyè. Táwọn kan fẹ́ bàjẹ́. Táwọn sọ wípé Akíntóyè ó lè ní.
tó bá jẹ́ pé bàbá Akíntóyè ò lè ní láti 2019 tó ti bẹ̀rẹ̀ ìbá ti ṣíwáwú ṣùgbọ́n èéfì ìwà Bánjí Ayílóge ó ti wú jáde lénìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yóò dára fún yín ìyá mi Bùnmi Adélékè Kẹ́hìndé Adéyẹmí orí adé yìí ò ní wọ́lẹ̀. Mo wo ṣóò kan lọ́dọ̀ bàbá Àròpọ̀rẹ́ ó ṣe mí láàánú ó bà mí nínú jẹ́ kí ló bà mí nínú jẹ́ ń bẹ̀ ni wípé kì í ṣe orú bàbá Àròpọ̀rẹ́ ló yẹ ká bá lóru bí tá a bá wọdé yẹ ní àwọn iṣẹ́ tí bàbá Àròpọ̀rẹ́ ti ṣe ní ọ̀nà tí bàbá Àròpọ̀rẹ́ ti gbà kì í ṣe orú bàbá Àròpọ̀rẹ́ ló yẹ ká bá ń bẹ̀. I know this man bàbá Àròpọ̀rẹ́ a complete freedom fighters that believe in the freedom of Yoruba race tí ọ̀rọ̀ títí wọn yìí tí ìdíbẹ̀ lénìí. Ṣùgbọ́n mo lérò pé tá bá ń sọ̀rọ̀ orú ọ̀rọ̀ tí Bánjí Ayílóge tó ń sọ lórí program wọn yẹn ó yẹ kọ́kọ́ ṣàn ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ but èéfì níwà bó ti wù ká bò mọ́lẹ̀ tó yóò wù jáde lọ́jọ́ kan mi ò tí lọ sọ́dọ̀ bàbá torí èmi sì máa pe bàbá Àròpọ̀rẹ́ bàbá Àròpọ̀rẹ́ kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wàrú ọwọ́ kí ni wọ́n sọ lórí prógrámù yìí tẹ́dẹ̀ ń wòran màá sì béèrè lọ́wọ́ wọn. But let me go back to the Bánjí Ayílóge the àgbà yahoo ó lè ṣé ẹ mọ̀ wípé àwọn nǹkan kan ìrìn àjò táàrin yìí tí àwọn bàbá yẹn bá sọ fẹ́ àṣírí àti tú àwa sọ wípé ta ló ń tú àṣírí yìí Dúpẹ́ Onítìrí àti gbé tá àti máa lò. Ẹ rántí Professor Adéníran ngbàtà Adéníran lọ tán àṣírí ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ bàbá Akíntóyè àtọlóyè Sunday Igboho ní Kútọ́nù kò wọ́n síta mọ́ ṣùgbọ́n ó sì ń leak tabalẹ̀ alérò pé a fẹ́ ṣe nǹkan báyìí ó sì ń leak. Let me go like this ọ̀pọ̀ la pè ẹ̀yin ọmọ Yorùbá ọ̀pọ̀ la máa rí kì í ṣe gbogbo ẹni tó rẹ́rìn sí ìyàn ló fẹ́ràn èèyàn o. Not everybody tó bá wá ń pariwo Yorùbá nation Yorùbá gbẹ́dọ̀ bọ́ kì í ṣe gbogbo wọn ló ṣe tọkàntọkàn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe torí ipò somebody like Bánjí Ayílóge. Bánjí Ayílóge was a vice chairman YSDM ṣùgbọ́n nígbà tí tẹ́nà ẹ̀ pé kò fẹ́ kúrò lórí ipò ìgbà tí tẹ́nà ẹ̀ pé kò fẹ́ lọ nọ́mbà wáwọ̀ ẹ̀ṣẹ̀ tí bàbá Bánjí Akíntóyè ṣẹ̀ YSDM àwọn ojúlówó ọmọ Yorùbá ló jókòó náró pé ìrìn àjò táàrin yìí tá a fẹ́ fi gba ìran wa kó nínú ìgbèkùn ìrìn àjò tá a gbé kalẹ̀ yìí bàbá mi Akeem Aremu you're welcome tá a fẹ́ fi gba ara wa kó nínú ìgbèkùn ẹ jẹ́ àparapọ̀ kí gbogbo ẹgbẹ́ tí a gbé kalẹ̀ tájọ́ rìnrìn àjò ká parapọ̀ sọ́nà kan kó dúró gẹ́gẹ́ bí umbrella tí gbogbo wa lè jọjọ́ kó papà lòjọ máa jíròrò and all the group they agree that is a good idea. Nígbà tó jẹ́ pé kankan náà lájọ ṣiṣẹ́ fún we must do it like that. Wọ́n dẹ̀ papọ̀ gbà wọ́n wá ní kí gúrùpù kọ̀ọ̀kan kó lọ mú èèyàn méjì pé bàbá Akíntóyè will be the life chairman. Wọ́n wá select ní abẹ́ elect Bánjí Ayílóge as a vice chairman. Ìrìn àjò yẹn wá ń lọ níbi tí bàbá Bánjí Akíntóyè ti bẹ̀rẹ̀ sí ṣe Ayílóge ni wípé ìrìn àjò táàrin yìí
YSDM ò lè wà nínú òyìnbó nìkan. Tí YSDM bá wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada, ilé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní iṣẹ́ wà. Ẹ jẹ́ ká sọ fún àwọn tó wà nílé. Ká gbé YSDM lọ lé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ilé ní iṣẹ́ yẹn wà. Ká wá yan olórí nílé yẹn torí pé àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ló máa ṣàkóso, àwọn gẹ́gẹ́gẹ́ ló máa wà lójúṣẹ́. Ibi tí bàbá ti ṣe Bánjí Ayílóge nìyẹn ló ti bẹ̀rẹ̀ sí gbé ẹsẹ̀ bàbá. Along the line, nígbà tí tẹ́nà ẹ̀ tán, ó rò pé wọ́n máa re-elect him to become to use another tenor. Nàbà gbádànù. Àwọn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń fura sí nínú YSDM yẹn. Bánjí Ayílóge ti ní caucus. Ó ti fọ́ọ̀mù faction. Go against the will of the Yoruba race, not Baba Akintoye. Will of the Yorubas. Torí n tẹ́ bá sọ nínú YSDM, kì í ṣe bàbá. Bàbá did not dictate to them. Ohun tí àwọn bá fẹ́ ní máa sọ fún bàbá kí bàbá ṣe sí. Ibi tí Ayílóge ti bẹ̀rẹ̀ ní ẹ má gbàgbé 2015 Ayílóge contest under the APC. Ó fẹ́ di gómìnà primary náà ti jábọ́lẹ̀. Ayílóge ti padà sínú APC ẹ o. Ẹ̀yin tẹ́ bá gbọ́ tó bá sọ̀rọ̀ lórí program orí ilé tó sọ ní ọ̀dọ̀ bàbá Àròpọ̀rẹ́ ó ṣiṣẹ́ òṣèlú ẹ̀ ni o. Maybe bó ṣe wà láàrin wa bóyá àwọn APC ló ràn wá ni o. Bóyá ó dẹ̀ ń wojú rere àwọn APC ni o. Kán lè welcome ẹ̀ back. Ayílóge is no more a freedom fighter. Ayílóge is now a member of All Progressive Party. He's from Ondo State. Ó contest in the primary APC 2015. 2015 náà Dúpẹ́ Onítìrí contest under the NPC. Kẹ́lẹ̀ mọ̀ pé irú kan ni wọ́n. Gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ń fojú jọ rẹ̀ nínú ìrìn àjò Yorùbá ìkọ̀ọ̀kan làṣírí yín ọmọ tú. Number one ọmọ Yorùbá, ẹ má ṣe jẹ́ kẹ́tàn yín jẹ mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ní kùtùkùtù òwúrọ̀. Èní ọjọ́ Friday, ọjọ́ tó lápẹẹrẹ ní káàkiri gbogbo àgbáyé. Ọjọ́ Jímọ̀ olóyin, ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ mọ́. Kò sí tí a lè fi wé òmìnira. Kò sí tí a lè fi wé òmìnira. Mo ti sọ fún yín, bàbá tó pè mí is now 83 years, going to 84. Kí ọdún tó parí, bàbá yẹn máa pé 84 years. Bàbá yẹn ló sọ fún mi wípé anything about restructuring through federalism, state police, amendment of constitution 1999, ìjẹun àwọn àgbà ni wọ́n fi àwọn àgbà yẹn fi ń ja gọ́ọ̀mẹ̀ntì lólè ni. And they know that the Fulani will never accept it. Èyí tó tún wá fi kún náà, òní region. Ṣé ẹ mọ̀ pé nínú program tí bá Ayílóge ṣe, ó ní kì í ṣe káwọn kan kẹjọ kò sí Kútọ́nù, kẹsà lọ sí Kútọ́nù, pé Dr. Fakpounda kan wà l'Abuja báyìí. Who is Dr. Fakpounda? Fakpounda is an agent of the government of today. Tó ń lò láti yí orí ọmọ Yorùbá po. Wọ́n wá gbé jáde pé region ẹgbọ́n náà ọmọ Yorùbá ṣáà ń tẹ̀síwájú rẹ̀ bá padà sẹ́yìn. Let me tell you one thing that we did not know. We the Mekunu, the Yorubas, that we are suffering. Ayílóge is in America. He knows nothing about what we call freedom. Owó ipò ló ń wá.
ipò gbàrà tí ó ti rí wípé tẹ́nà ń tán lọ nínú YSDM ló ti fẹ́ da YSDM rú ṣùgbọ́n nítorí pé àwọn tó wà ń bẹ̀ wọ́n smart jù lọ. Dr. Papouda tó dárúkọ, I don't know the man, I cannot say anything about Dr. Papouda tó wà l'Abuja. I know that they are working for the government. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ dáadáa, kò sí tó dàbí òmìnira. We are going. Ohun tí a fẹ́ ní òmìnira, must be your welcome. Ohun tí a fẹ́ òun ní òmìnira. Anybody tó bá dárúkọ regional government lọ́dọ̀ yín, ó lè ní àgbà yahoo ni wọ́n. Àgbà yahoo, màá sọ èdè ìdí. Anybody tó bá jáde síta tó ń dárúkọ restructuring, ó lè ní àgbà yahoo ni wọ́n. Anybody tó bá jáde síta tó ń dárúkọ true federalism, ó lè ní àgbà yahoo ni. Anybody tó bá jáde síta tó ń dárúkọ amendment of 1999 constitution, ó lè ní wọ́n àgbà yahoo ni. Bíbánjí Ayílóge, ó lè. Bàbá 75 years tó sì tún fẹ́ jalè. Bàbá 75 years tó sì ìrànjú kankan mọ́rọ̀ òṣèlú tó fẹ́ bà ayé Yorùbá jẹ́, tó fẹ́ dá Yorùbá padà sẹ́yìn. Èrè dídí mo fi sọ pé ó lè ní wọ́n rèé. O mẹ́rẹ̀ẹ̀rin tí mo dà làkalẹ̀ yẹ kò lè ṣe ọmọ Yorùbá lóore. Regional government, restructuring, true federalism, the amendment of 1999 constitution kò lè ṣe ọmọ Yorùbá lóore. Kò lé ikú kúrò lórí ilẹ̀ wa. Kò lé àrùn kúrò lórí ilẹ̀ wa. Kò lé ìbànújẹ́ kúrò lórí ilẹ̀ wa. Kò gba aṣọ ìpọ́njú kúrò lọ́rùn wa. Kò gba oúnjẹ ìyà kúrò lẹ́nu wa. Kò dẹ̀ mú ìran Yorùbá kúrò lóko ẹrú. Ẹ wá ní kí n ṣáwò. The regional government will still allow the Fulani to move free in our land. Wọ́n á sì máa pa wá bó ṣe pa wá lọ yìí náà ni. Regional government, because we still under the Nigeria. Ẹ má gbàgbé nínú constitution Nigeria tó bá ti jọmọ Nigeria ó lè rìn bó ṣe wù ẹ́ anywhere. Yorùbá nìkan ni ó lè rìn bó ṣe wù ní north. Under the regional government, a kàn ní olórí kan tó máa dígẹ̀dẹ̀ wù ń bí báyìí. Àwa ní ìjọba center lókè tó máa lágbára ju region government lọ. So the Fulani will still have opportunity to go to our farm, máa pa àwọn ènìyàn wa, because we are still under the Nigeria government. Restructuring mean pé ẹjẹ́ àjòkó ká tú orílẹ̀-èdè tó. Okay, Fulani wọ́n ní 19 state. Ẹ jẹ́ kí Yorùbá náà ní 19 state. Ẹ jẹ́ kí Igbo ní 19 state. That is the meaning of the restructuring for you. Pé àtúnkìní pé ní ìdọ́gbandọ́gba. It will still give Fulani opportunity to operate in our land. We are still under Nigeria. They are still have power to be killing the Yoruba. Wọ́n yìí ní agbára láti máa lé àwọn àgbẹ̀ wa kúrò lóko. True federalism. Pé òkè o. Tí Sokoto bá mú 44 local government. Lagos state gbẹ́dọ̀ ní 44 local government. Ọ̀yọ́ state gbẹ́dọ̀ ní 44 local government. Ọ̀ṣun state no, Ìbàdàn gbẹ́dọ̀ ní 44 local government. Abẹ́òkúta gbẹ́dọ̀ ní 44 local government. Ògbómọ̀ṣọ́ gbẹ́dọ̀ ní 44 local government. Ondo town gbẹ́dọ̀ ní 44 local government. Àkúrẹ́ gbẹ́dọ̀ ní 44 local government. Torí kò sí bí ọ̀bọ ṣe sórí tí ìnà kí o ṣe.
Ìjẹ̀bú Òde gbọ́dọ̀ ní 44 local government. Adó Èkìtì gbọ́dọ̀ ní 44 local government. That we call true federalism. But it did not stop the Fulani to be killing us. Fulani sì máa ní orí ọ̀fẹ́ àti máa ṣe bó ṣe wù wọ́n ní ilẹ̀ wa. They will still have that opportunity. So tẹ́ bá rí àwọn àgbààgbà kan tó jáde síta tó ń pariwo mẹ́rin yẹn fún yín, àgbà yahoo ni wọ́n ti broke. America ò gbé Ayílóge mọ́, ó fẹ́ gbá ọmọ Yorùbá. He did not ready to surrender himself to the Yoruba race. Àgbà yahoo ni. Ó wá ní bàbá Akíntóyè àti Sunday Igboho lọ jókòó sí àwọn kan. Ó ní wọ́n sì ń wá leader ni wọ́n àti ní leader. Kì í ṣe leader tó máa jókòó sí Kútọ́nù. I living in Adó Èkìtì. A máa rà tí ìjọba Buhari fi lé bàbá dá mi báyìí. Nígbà tí bàbá kúrò ní Ilé Ifẹ̀, wọ́n rò pé Adó Èkìtì ni bàbá wá. Ọjọ́ kejì tí bàbá kúrò ní Ilé Ifẹ̀ náà wá sádó Èkìtì mi báyìí tẹ́ wá da búlẹ̀tì bolé bàbá oníbàbá pé èrò ọkàn ni wọ́n pé wọ́n fẹ́ pa bàbá mọ́lé. Tí olórí ogun bá dẹ̀ ti ṣubú, ọmọ ogun máa fọ́ká ni. Ntí ò yí Ayílóge nìyẹn o. Ó lè àgbà yahoo. Àrà tó fẹ́ dá nínú YSM tí wọ́n ò jẹ́ kó rí dá. Ó lè tó fẹ́ jà nínú YSM tí wọ́n ò jẹ́ rí jà. Gbogbo wa ni. And I thank God for every one of us that came out July 4th, celebrate Chief Sunday Adeyemo Igboho Oòṣà, Ìbáṣọ̀run of Yoruba land. Gbogbo wa la máa ń tán fojú Sunday Adeyemo rí ní ilé ẹ̀, tán fojú ẹ̀ rí ní on the July 4th, 2021. Orí ló bá ọmọ Adéyẹmọ ṣe. Ìkúnlẹ̀ abiyamọ, ìṣẹ̀dá abiyamọ, ìṣẹ̀dá gbogbo àwa mẹ̀kúnnù tí Sunday Adéyẹmọ jáde síta fún ní ó jẹ́ kọ́dọ̀ Adéyẹmọ pa. Tí oru Sunday Adéyẹmọ yẹn tí ò bá sí mọ́, gbogbo wa kàkàwọ́ lérí ni àwa gba kámú. Déwẹ̀, ṣé Gani Adams la máa jáde fún yín? Gani Adams, ògbólógbò yahoo boy. Gani Adams la máa jáde sí ẹ ti ṣí. Gani Adams tí orí ti yín rò tó jẹ́ anubátì bó ṣe máa rí ìkówójọ anubátì 30 years anubátì ẹgbẹ́ tí ò dálẹ̀ ló ń lé kiri ló máa wá jáde a ti ṣí. Gbogbo wa náà tún mọ tó fojú Sunday Adéyẹmọ rí ní Kútọ́nù. Ó dé stage kan Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá títí wá. Ó ní ká máa gbé lọ Nàìjíríà pé àwọn tó ṣiṣẹ́ Buhari ju Ọlọ́run lọ ni. Gbogbo wa la mọ tó fojú bàbá yẹn rí. Ṣé ohun tó rọrùn ní kéèyàn ó fi lé ọ̀nà àtọ̀nà ẹ̀ lẹ̀ kó lọ sájò torí ìran ẹ̀? Ayílóge wá ń sọ̀rọ̀ yànmọ́yànmọ́ sáwọn bàbá yẹn. Ó lè ní o. Ó lè torí pé ipò bọ́ lọ́wọ́ ẹ̀. Vice chairman YSDM kì í ṣòye ilé bàbá ẹ̀. The gentleman, gentle father tó wà ń bẹ̀ Ọ̀túnba tẹ́gbẹ́ ń bẹ̀ lénìí. Ó fẹ́ wá ẹ̀sùn kà sí bàbá yẹn lẹ́sẹ̀ torí pé ìyẹn ó gèèyàn tó kó yàn mọ́ra pé bàbá YSM tó wà nínú ẹ tó wà l'Amẹ́ríkà tó wà ní Canada tó wà ní Europe ẹjẹ́ àgbélọ́lé ilé gan ní iṣẹ́ wa. Àwọn bàbá yẹn wá ṣiṣẹ́ bí YSM ṣe máa wà ní Lagos State, bó ṣe máa wà ní Èkìtì State, bó ṣe máa wà ní Ọ̀yọ́ State, bó ṣe máa wà ní Ọ̀ṣun State, bó ṣe máa wà ní Ògùn State, bó ṣe máa wà ní Kwara, bó ṣe máa wà ní Kogi, bó ṣe máa wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ṣiṣẹ́ lójú méjèèjì. Àti Gani Alágbàlá wọ́n ṣiṣẹ́ lójú méjèèjì pé ìyìn rere YSM yẹn gbẹ́dọ̀ káàkiri ẹ ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ Yorùbá. Yorùbá self-determination is not a crime. Àṣeyọrí tí Ayílóge ò fẹ́ kó ṣẹlẹ̀ tó wá ń ṣẹlẹ̀ òun ló ń fún Ayílóge lórí tó fi ní bàbá àwọn kan wá jókòó sí Kútọ́nù. Ṣé ọlọ́pàá lọ àtáàkì Dr. Fápóndà wọ́n lọ àtáàkì ilé ẹ̀
ẹja bira wa léèrè. It is a crime to run for your life, so to be able to achieve what you want to achieve. Bàbá mi àti màmá mi tẹ́ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ wo ọ̀ràn mi yàn lára ohun tí Ayílógé sọ̀rọ̀ nípa ènìyàn. Wèrè ọmọ Ondo State ni, àwọn máa lé Ondo State ni. Kò ọmọ tí ò wúlò ní Ondo State ni. Ó da Ondo State rú ló fi sá lọ sí Amẹ́ríkà ní Ayílógé, bá ń jẹ́ Ayílógé, ẹ lọ gbọ́tọ̀ ẹ̀ dáadáa. Ẹ wo ọ̀ràn mi yàn. It's for all the Yorubas, not for Baba Akintoye, not for Olóyè Ìgbòho. Ẹ wo ọ̀ràn mi yàn. Owó ẹ wo ọ̀ràn mi yàn tí gbogbo wa jọ ń dá 10 naira lóṣooṣù is for every one of us. Nígbà tá a bá gba orílẹ̀-èdè wa tán, ohun tá a máa lọ fàbọ̀ bá nìyẹn tá a máa kọ́kọ́ fi máa ṣèlú wa lọ. Koiki Media, you are welcome. Adára fún yín bàbá mi. That is the meaning of ẹwà ọ̀rọ̀ mi yàn. Bàbá Akíntóyè kọ́ ló máa ná. Olóyè Ìgbòho kọ́ ló máa ná. Wọ́n á dẹ̀ ná. Ó dúró gẹ́gẹ́ bí reserve. Ṣùgbọ́n nígbà tá Ayílógé tó ti bẹ̀rẹ̀ ìwàkiwà ẹ̀ làwọn ènìyàn ò ti jẹ́ kó mọ àṣírí. Nígbà táwọn bàbá yẹn discover wípé Ayílógé ti ń dọwọ́ rú, wọ́n wá gbé kẹgbẹ̀yìn ẹ̀, àṣírí Yorùbá wa ń bò. Àṣírí ti tẹ̀ wá ń tú. Ó lè ní o tẹ́ bá ti rí. Koiki ẹ bá wa pariwo ẹ̀. Bánjí Ayílógé, former chairman YSDM, ó lè ní wọ́n. Tẹ́ bá ti ń gbọ́tọ̀ pariwo region, restructuring, wọ́n ti ń lò wọ́n. Wọ́n ń lò wọ́n against the future of the Yoruba race. Kí ló dára tó òmìnira? Mo ń sọ bó ti sọ fún yín, I'm a last born in my father's house. Last born. Mo mọ nǹkan tó ń pè ní òmìnira. Mo mọ important of òmìnira. Mo mọ ojúṣe òmìnira. Ìgbà mi tí bá fẹ́ ṣe nǹkan tó wù mí, tí bọ́lá bá ti ní kò sáyè, ọ̀ndà ni mo wá, wọ́n bí mi dáa. Tó bá ti ní pé kò sáyè. Ìgbà tán dá OPC ńlẹ̀, mo wà á Mùṣín. Brother mi kan gbé Olúṣọ̀gá ní Mùṣín. Àwáwù ńlá rí mo Olúṣọ̀gá ni àwọn tó bá mọ Mùṣín dáadáa. Sister mi kan wá ń gbé Olúṣọ̀gá, ìkan ń gbé Àwáwù. Ẹ̀gbọ́n ń gbé Olúṣọ̀gá, àbúrò ń gbé Àwáwù. Ó wá jẹ́ ìjọ́ yẹn ni mo lọ kí wọn, tí bá ti lọ sọ́dọ̀ wọn máa sùn bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Mo fẹ́ join OPC. Mo wá rántí pé tí n bá délé tẹ́gbẹ́ ń bá rí pé mo join OPC. Ìwọ tó jẹ́ ọmọ líle tẹ́lẹ̀. I did not have freedom. But today, I can do whatever I like. That is the importance of freedom. Àwọn tó pariwo region, ẹ̀yin ọmọ Yorùbá, don't let them confuse you. Region, nígbà yí Awólọ́wọ̀, ẹja bira wa léèrè. Torí the region government, nígbà yí Awólọ́wọ̀, bàbá Awólọ́wọ̀ fi bàbá wa Kábíyèsí Ọba Adésọjí Adérẹ̀mí, ó fi jẹ gọ́vnà, ṣáwọn Fúlàní jọ́njọ́ oníṣe. Nígbà ayé bàbá wa Awólọ́wọ̀, all this thing jáde síta. Ṣé ẹ̀rọ kò tí region bá délé ní Fúlàní máa jẹ́ ká ní achievement bí eléyìí? No! Bí ìgbà tàbá nígbà fẹ́ dá èèyàn padà sẹ́yìn fún over 60 years. Ayílógé tó pariwo region pé òun ti rí ṣé mọ̀ pé blueprint náà ni Dúpẹ́ Onítìrí fi gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ. Àwọn ti rí blueprint òun ní blueprint lọ́wọ́. Ayílógé náà ti pariwo blueprint lọ́wọ́lọ́wọ́ náà pé blueprint tó ń gbé dání region government ni. Region government ò lé Fúlàní kò lórí ilẹ̀ wa o. Ayílógé dẹ̀rẹ̀ igídá ẹyẹ fò lọ́rọ̀ ẹ o. Ẹ jẹ́ àrò dáadáa o. Ọ̀dàlẹ̀ will be always be ọ̀dàlẹ̀. I know Tinubu will not allow him. Torí pé kò wọlé primary.
election ní 2015 ní Ondo State ló fi yọ lọ sí Amẹ́ríkà nígbà tí àwọn bàbá jáde síta pé ọ̀rọ̀ kíní ló fi darapọ̀ mọ́ wọn náà nígbà tí ipò tó ń wá nínú Yorùbá tó tún bọ́ ọmọ lọ́wọ́ náà ó tún padà sínú APC. That is Ayiloge for you. Ó lè ní wọ́n bẹ́ẹ̀ nìyẹn dàgbà ìyẹ́ òní kó mọ̀ jalè. Àwọn bàbá wa dẹ̀ máa ń sọ fún wa wípé àgbà ọjọ́ orí ò kọ́gbọ́n. Túndé Òkè àwọn làwọn ọmọ mi ní àwáwú number 7. Yes, you are correct. Mi ò fẹ́ dárúkọ brother mi yẹn lórí social media ni. You are correct, my brother. Àgbà ọ̀kọ́gbọ́n. Àwọn dúró ní di kan máa dàrú lọ ni. Wọ́n rò pé wọ́n tún fẹ́ gbá wa ni. Ọlọ́run ti bá wa ṣe ogun Dúpẹ́ Onítìrí. Àìmọye àwọn tó pè mí pé I make a great mistake. Mo ní sà kí ni mistake ń pé to believe in Dúpẹ́ Onítìrí. Mo ní sà ẹ má bínú sà o. Ẹ má bínú sá o mi ò fẹ́ sọ̀rọ̀ bàbá Èkìtì bú mi ṣé ìwọ tó fi àná ẹ gan tó fi ṣe program brother mi gan tó fẹ́ yàwó lọ́dọ̀ wọn ó ti pè mí ó ní ṣé mo fẹ́ kó gba yàwó lọ́wọ́ òun ni mo ní bó bá jẹ́ yín gan lẹ wùwàkúwà màá tú sí yín lójú bí gbàtẹ́jọ bá tú sí yàn lójú ni ìyẹn ó ń kárí sọ ń lé nísìn Dúpẹ́ Onítìrí ti bá yé ẹ̀jẹ̀ ẹ máa lá o Ayílóge kó bá yé yín jẹ́ that Fápòǹdà mi ò mọ̀ màá béèrè lọ́wọ́ àwọn èèyàn who is Dr. Fápòǹdà tí n bá mọ̀ dáadáa wọ́n á gba Yorùbá ilé iṣẹ́ àní gbàgbàkúgbà Èkó nìkan kọ́ ní gbàgbàkúgbà all the Yorùbá we must stand up for our freedom kò sí tó dàbí òmìnira orílẹ̀-èdè ni wá tẹ́lẹ̀ àwọn bàbá wa ti ń ṣoge kí Nàìjíríà ó tó dé more than 2,000 years ní Yorùbá ti wà more than 2,000 years ní Yorùbá ti ń ṣoge kí Nàìjíríà ó tó dé we are nation. Samuel Marcus you are welcome adara fún yín ìyá mi Mọ́remí Lady K International ojú òní tì yín. Let us say no to Banji Ayiloge agenda. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ but this morning mo sọ fún yín ká lè mọ̀ pé Ayiloge is not more a freedom fighter. Ayiloge òun náà fẹ́ gba jeep 150 million naira lọ́wọ́ Tinubu ó ti lọ bá Tinubu but kò mọ̀ pé Tinubu oyeye Tinubu we know Tinubu very well. Tó bá ti lè jẹ́ betrayal lọ́jọ́ kan Tinubu will never believe in you láíláí nígbà tó wà ní governor if you nígbà tó wà ní senator if you betray Tinubu once Tinubu will never give you a second chance. He will never. So Ayiloge olékú méjì ó dẹ̀ máa kù forí lójú lọ́lá Elédùmarè. Lọ́lá Elédùmarè bàbá mi Adékúnlé Rósòlú you are welcome. Abíọ́dún Bọ́dẹ̀dé you are welcome. Tẹ́ bá ti gbọ́ Banji Ayiloge ẹ sá fún. Thank you, sir. Prince Gabriel Adenina Olubi wọ́n ní Yorùbá ti exist more than 25,000 years before Nigeria. Mr. Jaye TV adara fún yín ojú òní tì yín. Stay away for Banji Ayiloge. Banji Ayiloge olè ní. There is nothing like a regional government. Regional government ò lè work. Ọmọ Yorùbá ẹjẹ́ dúró òmìnira wa la fẹ́. The regional government will still allow the Fulani to be killing our people. The regional government will not allow us to take charge of our land. Fool. We must stay away for anything concerned in Nigeria. We are not in Nigeria. The system of government that Yoruba is using before,
òun ni àwọn British hijack tán lò lọ́wọ́lọ́wọ́. Inú mi dùn pé Koiki wà níbí báyìí. Ìyá mi kan sọ pé ẹni tẹ́ṣẹ̀ ìdìbò yàn gbàrà tán kéde pé òun ló wọlé ó lọ bá King Charles kó tó fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. That is Yorùbá for you. Ọba ló nílùú. We the Yorùbás, anything about restructuring, region government, true federalism, amendment of constitution, eléyìí tó dàbí rẹ̀ ní state police, wọ́n fẹ́ gbà wá ní o. Ẹ má jẹ́ kó fẹ́ tó máa tán, gbàǹtí ò ní tán lọ́wọ́ wa o. Region government máa tán o. Restructuring máa tán o. True federalism máa tán o. Amendment of constitution máa tán o. State police máa tán o. Wọ́n fẹ́ fi gba ohun tí ò ní tán tó jẹ́ òmìnira wa, wọ́n fẹ́ fi gbà lọ́wọ́ wa ni. Let us remember the great America to today and the great China today. A gbọ́ nínú ìtàn pé àwọn náà ti wà nínú ìgbèkùn rí. Pé wọ́n ti wà nínú ìgbèkùn tó ní agbára. Ṣùgbọ́n nígbà tó dúró, wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé we want freedom, total freedom. Wọ́n fi restructuring lọ wọ́n gbà yẹn lọ́wọ́ ní no. The amendment of constitution wọ́n fi lọ wọ́n gbà yẹn wọ́n ní no. Regional government wọ́n ní no. Kí lẹ fẹ́? Freedom, total freedom. Today, America was #1 great country. Ẹ wá wo China, the great Japan. Ẹja dúró ètà yìí ló gé ń gbé bọ̀ àti Dr. Faponda. Mi ò mọ̀ dá bàbá yẹ o, mi ò mọ̀ Dr. Faponda bí ọmọ kékeré ni bí àgbàlagbà ni. Mi ò mọ̀, ṣùgbọ́n ẹja pariwo Ayílóge síta kí gbogbo ọmọ Yorùbá ó gbọ́ pé Ayílóge ti dewúrẹ́ ìjà mọ́kùn emu. Ayílóge ti di olè olójú kòkòrò. Ayílóge ti di olè. Aṣọ tí Dúpẹ́ Onítìrí fẹ́ tó bọ́lẹ̀. Aṣọ tá a bọ́ lọ́rùn Dúpẹ́ Onítìrí, Ayílóge ti gbé wọ̀. Ayílóge ti di mọ̀dàrú. Àṣé ojú bàbá òṣì kúrò lólóṣèlú nígbà tó gbọ́ pé Tinubu ra mọ́tò fáwọn House of Rep 150 million tó gbọ́ pé àwọn olóṣèlú àwọn náà ń gún mọ́tò wọ́n gba 37 million per man. Ojú Ayílóge ti bù mọ́. Ó ti wà jobless l'Amẹ́ríkà. Olófin pariwo. Ẹ wá wo ọ̀rọ̀ kátàkátà. Ẹ wo ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn. Ayílóge ló jáde síta pé the only way tó lè mú kí Yorùbá ó dúró tí ìran wa ò ní fi jìyà mọ́ ò ní self determination. This Ayílóge ló sọ wípé ọmọ Yorùbá a ní láti dìde pé a fẹ́ nǹkan kan mọ́. Ajá Ayílóge ti wá padà sínú èébì ẹ̀. Kòkó jẹ́ ó yí mọ́ra ni. Ayílóge at age of 75 years olè tó fẹ́ da ọmọ Yorùbá sínú ìgbèkùn. Olè l'Ayílóge o. Please don't believe whatever Ayílóge. Àwọn èèyàn míì orí ló ń bá ní ṣe. Tí ènìyàn míì bá ti ń dàgbà tó bá ti wọ 70 tó ń lọ ọpọlọ ẹ̀ á máa yòrò. Bàbá bóyá torí pé bàbá Akíntóyè dìde pé I want to work for the Yorùbá race ló jẹ́ kọ́pọlọ bàbá yẹn sì máa lọ sókè tó ṣáná. Ọpọlọ Ayílóge ti ń yòrò, ó ti ń yòrò wálẹ̀. Ọpọlọ ẹ̀ ti dàbí ọpọlọ ọmọ 22 years 21 years. Ló fi sọ pé àwọn kan wà ní Kútọ́nù. Ìgbà tó lọ àtàkì ilé bàbá Akíntóyè Ládó ní bíbà yìí. Ṣé wọ́n lọ àtàkì ilé Ayílóge? Ṣé wọ́n mọ̀? Ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mọ̀ pé Ayílóge ẹ̀yàn kan wà tó ń jẹ́ bá ń jí Ayílóge? Ìwọ tán àdámọ̀ nílùú ẹ̀. Ayílóge tí wọn ò dámọ̀ nílùú ẹ̀. Ìgbà tó contest fún primary APC bóyá kò rí ìbò ẹ̀yọ kankan mú.
ní Banji Ayiloge. He was a commissioner under the Adefarati, Londo. No. Kì í ṣe Dr. Fakponda ló pe Dúpẹ́ ní Mirage. No. Dr. Fakponda eléyìí Abuja náà ló wà. Abuja ló wà. Thank you Yami. Ó tọ́jọ́ mẹ́ta o Adébọ́lá Àdùnní. Agbára ìbò kò tó rí ayé yìí ò ní fòyín ru. Ẹ jẹ́ ká stay away. Àti fẹ́ débi tá ń lọ. Nígbà táwọn ọlọ̀tẹ̀ tí wọn ò rí àṣírí ọ̀rọ̀ mọ́, wọ́n rò pé wọ́n fẹ́ blackmail bàbá Akíntóyè. Wọ́n fẹ́ blackmail Sunday Igboho kí àwọn ọmọ Yorùbá lè padà lẹ́yìn wọn. Irọ́ lẹ pa. Gbogbo ọ̀rọ̀ tó sọ sínú pépà irọ́ ló já sí. Pẹ̀lẹ́ kọ́lítì ìlú wa Ayílóge ó ti dalẹ̀ ọmọ Yorùbá, ó máa bálẹ̀ lọ ní. Ó ti dalẹ̀ ọmọ Yorùbá, ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Kì í ṣe pé káwọn kan dúró sínú kọ́nà kan máa ṣe Yorùbá nation now. Ìwọ ló dúró sí kọ́nà kan tó ń sọ pé Yorùbá nation now. Àwa sì ń rìn kiri, ìyìn rere Yorùbá yà sì ń gbé káàkiri. Dé Kwara ni, dé Kogi ni, dé Kaba ni. Gbogbo ọmọ Yorùbá sì ń rìn kiri. Majority àwa tá a wà ń lé àdúró. Àdẹ̀ní fàṣírí iṣẹ́ wa wọ́n ti ń sọ wa pé àwọn wọ̀nyí à ń fura sí wọn. Ẹ má jẹ́ kán mọ̀ kankan nínú ọ̀rọ̀ yín mọ́. Somebody like Ayiloge. Èrò ọkàn ẹni kó da YSDM rú. Ó ní àwọn backup nínú YSDM ń gbà yẹn lọ́hùn. Ìkan nínú wọn pè mí ló sọ kátàkátà wọn ní Ọlọ́run. Àwa dẹ̀ máa wò pé àwọn tó bá ti wà l'Amẹ́ríkà ọpọlọ wọn máa ń ṣàpù ni torí ìrírí tán rí lọ́hùn. Ṣé ènìyàn ní bàbá ilé ìṣá tó fẹ́ parí ìjà fún èèyàn tó ní ṣé mi ò mọ̀ pé ẹni yẹ ìyàwó àbúrò ẹni mo wò báyìí pé àṣeyàn àdàgbà báyìí a máa wà l'Amẹ́ríkà àtúponú. Stay away for them. Stay away for them. Èmi ṣe máa pe bàbá àròpọ̀ rẹ̀. Kí lè rí tẹ́ fi wá ru ọwọ́ that you allow Ayiloge to say rubbish. Òkú lẹ́jẹ́lẹ́jà ń ta gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé ìran Yorùbá ò ní lọ. Kò ní kú síbi táṣọ ìwà. Ó dọwọ́ ẹni tó sílẹ̀ kọjọ́ òní ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò létí ò ń gbọ́ràn. Afẹ́fẹ́ tó ń fẹ́ gbọ́ràn ẹ̀mí kan ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣiṣẹ́ tako bí ìran Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn. Irú wọn wá kúkú òjijì. Tẹ́ ẹ bá ti gbọ́ t'Ayiloge ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé olè dé. Olè ni wọ́n. Ìkọ̀ọ̀kan làṣírí ẹ̀yin onílẹ̀ ẹ mà ṣeun o. Olódùmarè ó mà ṣeun o. Ọba tó dá ayé àti ọ̀run ó mà ṣeun o. Ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ ó mà ṣeun o. Tí ò jẹ́ kí àṣírí àwọn ọ̀tá Yorùbá ó bò. Àṣírí wo bo? Ọlọ́run tú àṣírí Dúpẹ́ Onítìrí. Ó tilẹ̀kùn mọ́. Ọlọ́run tú àṣírí Adéníran. Fúnra Adéníran ló bá kẹrù ẹ̀ ní Kútọ́nú. Ọlọ́run tú àṣírí Ayiloge lọ́wọ́lọ́wọ́. Àwọn tó bá tún kù Ọlọ́run á máa tú àṣírí yín ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ní kí bàbá Akíntóyè ó ṣe àṣedànù. Gbogbo ẹnikẹ́ni tó bá ní kí ọmọ Adéyẹmọ ó ṣe àṣedànù. Ọlọ́run á máa yẹ̀yẹ́ yín ni. Gbogbo ẹnikẹ́ni tó bá ní ìran Yorùbá ò ní bọ́ nínú ìgbèkùn Fúlàní. Ọlọ́run á máa yẹ̀yẹ́ yín ni. Á máa yẹ̀yẹ́ yín ni. Ẹ̀yin olè. Ọmọ ẹ̀ràn kíran. Nígbà tí wo mọ̀nà àbáyọ mọ́. Àjẹkẹ́rì ni. Àwọn kọ̀ọ̀kan ti pè wá pé this YSDM tó máa pèsè meeting tí YSDM bá ṣe meeting láàrin bí 100 ènìyàn Ayiloge ló máa bẹ̀rẹ̀
òun ló máa pa, òun ló máa kó. He will not allow other people to talk. Mo wá sọ fún wọn pé spirit kan ló wà nínú bàbá yìí àti Dúpẹ́ Onítìrí. Ẹ lọ ṣẹ́ẹ̀kì tẹ́ bá ṣe interview fún Dúpẹ́, tí Ìjìnlẹ̀ bá ṣe interview fún Dúpẹ́ Onítìrí, tó bá ti bẹ̀rẹ̀ báyìí kò sí question kan. A máa sọ lọ ní pẹ̀lú èpè pẹ̀lú gbogbo ẹ̀. They are the same. Ẹ̀yin ọmọ Yorùbá, kò sí ní tó dàbí òmìnira o. Don't let them deceive you. Olè làwọn ilé ìwájà láàrin wa. Olè náà wá jà. Àwọn tó náà ń pariwo region, olè ni wọ́n. Ayílóge lóhun ti ní blueprint region government lọ́wọ́, olè ni. Olè. Ó wá tàbí òtán. The Fulani that own Nigeria say no to region government. They are the owner of assembly, National Assembly, both rep and senate. And they have already said they don't need region government. Abe egbon e kanu paper ni. Wọ́n ní Tinubu be satellite wọ́n ni. The resource they say no to it. Amendment of constitution, they say no to it. Mọ̀ pé Ayílóge náà ti join àwọn tó fẹ́ fa ọjọ́ ọ̀la Yorùbá sínú ìrìn àjò àrí mábọ̀ tá a máa prolong ọjọ́ ìṣerere wa. Wọ́n á máa prolong ọjọ́ ìṣerere wa. Let us say no to Ayílóge, àgbà Yahoo. Òun náà fẹ́ fi Yorùbá ṣe ó fẹ́ fi Yorùbá ṣe Yahoo ni. Under the government of Adefarati tó ti jẹ́ commissioner, owó tó gbà ń gbà yẹ ó ti ná tán. Ó lórí ọ̀fẹ́ ọmọ gbé lọ sí Amẹ́ríkà. Bóyá ó ti ṣàṣe máṣe ládọ̀ àwọn ọmọ ẹ̀ wá fún lówó mọ́. Ó wá ní pé kó ń padà sínú politics. Kó tó padà yẹ ó fẹ́ tán ọmọ Yorùbá. Kó máa fi wá ṣe Yahoo. Mo sọ lánàá, ṣé àná ní àbíjẹta pé if you see any elders man in Yorùbá land, tó bá ti ń pariwo restructuring, Yahoo man ni wọ́n, Yahoo man. Títí wọ́n ti kó ní Yahoo boy. Yahoo man ni wọ́n. Tó pariwo amendment of constitution, Yahoo man ni wọ́n. Tó ń pariwo state police, true federalism, region. Banji Ayílóge ti ń pariwo region government. Olóhun ti ní blueprint ẹ̀ lọ́wọ́. Òun àti Dr. Fakonda. They are all agents of evil government. They are all agents of Fulani against the Yorubas. They are all Yahoo man. Àgbà Yahoo ni Banji Ayílóge. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà lẹ́yìn wọn o. Ẹ má gbọ́ títí wọn o. A ó débi tí a fẹ́ dé. A ó débi tí a fẹ́ dé. Ẹ bá tẹnu pèpè kẹ́ tẹnu bàṣẹ. A ó débi tí a fẹ́ dé. Òmìnira Yorùbá la fẹ́. Òmìnira Yorùbá la fẹ́. Torí orílẹ̀-èdè kan ní Yorùbá o. Òmìnira Yorùbá la fẹ́. Àwa ò bá wọn ṣe mọ́. Àwọn ò bá wọn, a ò bá wọn ṣe mọ́. Àwọn tí ń pa àyà wa, tí pẹ̀gbọ́n wa, tí pa àyà wa, tí pa àbúrò wa, a ò bá wọn ṣe mọ́. If you want to say no, Bíbélì kan sọ, ó ní let your yes be yes and let your no be no. Chameleon ni Ayílóge. Epo àtàtà ọmọ Yorùbá tó jẹ àbí. That is it. Brother mi, Dayo. That is the question we want to ask Baba Arupore. Baba Arupore must answer that question. Ká mọ̀ bí tí Baba Arupore belong sí. Bóyá Baba Arupore náà ti ya bí Ìjìnlẹ̀ ṣe ya lọ́jọ́ àná tó bá Dry Nation lọ. Bóyá Baba Arupore náà ti bá region government lọ. That is why we want to ask the question. Ẹ ṣé gan ọmọ Yorùbá. Ojúmọ́ ire ló mọ́ yín lénìí. Tẹ́ bá ti gbóhùn tàbí tẹ́ ń gbórúkọ Banji Ayílóge
olè ni 419 ni òun náà fẹ́ máa kidnap ọmọ Yorùbá ni àgbà yahoo ni Bánjí Ayélógé àgbà yahoo kò sí pẹ̀lú bàbá Akíntóyè mọ́ kò sí pẹ̀lú olóyè Sunday Ìgbòho mọ́ ẹgbọ́n mi bí bàbá Bánjí Ayélógé àgbà yahoo alias àgbà yahoo kò sí pẹ̀lú bàbá Akíntóyè mọ́ àti olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Those Baba Akíntóyè and Sunday Igboho, they believe in his authentic freedom for the Yorubas. When Ayélógé believe in religion, ṣé rí pé ó yàtọ̀ síra wọn. Òun sì fẹ́ máa bá ọ̀tá Yorùbá jẹ mu. Nígbà tó ti fi bò lé nínú YDM pé ó lé ò fẹ́ ká ṣàṣeyọrí. God bless you all. Stay away for Bánjí Ayélógé. Ojúmọ́re ló mọ ilé ni. Tí ò bá padà lẹ́yìn bàbá Akíntóyè, tí ò padà lẹ́yìn olóyè Sunday Igboho, òkú ẹ̀ náà máa gbé wálé láti Amẹ́ríkà. Mo fi Ọlọ́run tó láyé àti ọ̀run ṣẹ̀rí. Torí ẹni bá dalẹ̀ Yorùbá balẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, ẹni bá dalẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá máa mú. Ẹni bá ti sọ pé ìran Yorùbá ò ní dé ilé ògo wọn, pé Yorùbá ò ní gbẹ̀tọ́ ẹ̀ padà, ilẹ̀ Yorùbá máa dé. Omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ̀ máa gbẹ lójijì. Á gbẹ lójijì. Ìnira ń bẹ nílẹ̀ wa o. Kí ló lè mú ìnira yẹ kúrò? Yorùbá nation ni. No other option. Any option táwọn kan bá tún gbé wá fake ni. Any option tá bá tún gbé wá á tún tì wá sínú ìnira tó tún ju ìnira lọ ni. Those people say one Nigeria campaign for the Tinubu. When we are saying that, hey, wọ́n ní jẹ́ kí Tinubu orí ṣe, Nàìjíríà ti kú. Bí ọgbọ́n Tinubu bá tẹ̀ tó bẹ́ẹ̀ kò lè pé Tinubu ọgbọ́n tó ní kó lò fún Yorùbá tán ní náà. Wọ́n Nàìjíríà ní àwa ní Aṣíwájú blogger. The chairperson of Aṣíwájú blogger. Elizabeth Ọbánlá. Nàìjíríà gan gbà ń kò lórí lọ́wọ́ báyìí. Wọ́n gbà ń kò lórí kò. Àbẹ́ẹ̀ tí gbọ́ program pé òun receive pé èèyàn kan fẹ́ pa òun gbogbo náà ṣe nípa Nàìjíríà ni tó bá ti gbé Nàìjíríà lẹ́yìn tán èyí tó gbé Nàìjíríà yà fi gé ẹ̀jẹ̀ ni. That is not a country. We did not belong to Nigeria. We Yorubas, we did not belong to Nigeria. Mo ti sọ fún wa tipẹ́tipẹ́ pé a gbé Nàìjíríà kalẹ̀ fún ìpalára, ìdààmú, ìfòróró, ìṣekúpani, ìsọnidẹrú ọmọ Yorùbá ni. We must say no to Nigeria. Say no to the Bánjí Ayélógé agenda. God bless you. Good morning.